الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وكي أن يلقوا ولق بلسي بيجوكو واتعلوني يجوكو تي أقبني النظرة الفقهية لبعض المسائل الشرعية المطروحة. يسافي من بالوني ني أبالا وري وناني إن كاكتيوك باجوما ní àwọn àjọyọ̀ wa tí a máa ṣe pàtàkì jùlọ níbi tó jẹ mọ́ ìgbéyàwó. A rí wípé ní àsìkò tó ṣáájú tí ẹnìkan bá fẹ́ ṣe àjọyọ̀ ìyàwó tí ó jẹ́ fẹ́ ṣe wàlímátù nikah, ní tó gbajúmọ̀ ni pé àwọn èèyàn lọ bá àyàn kẹ́yẹ, yàní wọ́n kálukú ó dùn, ní tó bá lágbára láti wọ̀ òní yóò wọ̀, ní ọkùnrin ni ní obìnrin ni. Àmọ́ ní àsìkò tá a wà yìí àyípadà ti bá àwọn nǹkan yìí. Wọ́n ti di pé tí wọ́n bá ti gba invitation pé kó wá síbi ìyàwó, wọ́n ti kọ́ bẹ́ẹ̀ yìí pé colour code aṣọ báyìí ni o, fìlà báyìí ni o, kìnní kan bá ń bá ń lọ wọ́n sá kọ́ tẹ́ pé eléyìí túmọ̀ sí pé ìwọ tá a ké sí tó o bá fẹ́ wá kéésì wọ́kàn wà lásán o gbọ́dọ̀ wọ aṣọ báyìí, fìlà báyìí àbí gèlè báyìí. A rí wípé eléyìí báyìí ọmọ ìyá mi ó lè dùn gbọ́, ó lè dùn rí, ṣùgbọ́n aburú tí ń bẹ ó pọ̀ ju dáadáa bẹ̀ lọ. Dáadáa tí ń bẹ ó ní pé aṣọ táwọn èèyàn wọ̀ yóò rí bákan náà. Kódà gbogbo ẹ̀ yóò jàjọ tuntun. Kálukú ọ̀yọ̀ síra wọn. Ẹni tó ní ìyàwó àbí ẹni tó ń ṣe àjọyọ̀ inú rẹ̀ ó dùn pé lọ́jọ́ ìyàwó mi aṣọ báyìí ni mo mú, gèlè báyìí láwọn èèyàn dé, fìlà báyìí ni wọ́n lò. Eléyìí ni ìtọ́jú dáadáa tí àbí ń tọ́jú dáadáa lọ́dọ̀ oníkálukú tí bá ń ṣe irú eléyìí. Ṣùgbọ́n aburú ẹ̀ ẹmọ ìyá mi ọ̀pọ̀ ló fi jẹ́ pé a ní ìdí láti pe àkíyèsí wa sí i. Tọ́lọ́pọ̀lọpọ̀ tí ń ṣe wọn ò mọ aburú tí ń bẹ dáadáa tá a kà lọ nìkan ni wọ́n máa wò. Inú aburú tí ń bẹ ọmọ ìyá mi jẹ́lẹ̀ mọ̀ pé nígbà tá bá ní kẹ́nìkan wá síbi àjọyọ̀ ìyàwó, kí láǹfààní ìyàwó tá a fẹ́ ṣe? Àǹfààní ìyàwó tá a fẹ́ ṣe ni pé a fẹ́ dúpẹ́ fọlọ́run, a fẹ́ fi ìdùnnú hàn, a fẹ́ kí àlùbáríkà ètò ga jù ní o, a fẹ́ kí àlùbáríkà ó wọ ìgbéyàwó. Láàfin wá ké sí olówó, a ké sí tálíkà, a ké sí mọ̀lẹ́bí, a ké sáwọn ọ̀rẹ́, ẹni tó súnmọ́, ẹni tó jìnnà, aládùúgbò, a ké sí wọn láti wá bá wa yọ̀ kí àlùbáríkà ó lè bá wọ ìgbéyàwó tá à ń ṣe. Ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé, tó bá jẹ́ pé a rí pé colour code aṣọ báyìí, fìlà báyìí, kìnní kan báyìí ni, tálíkà wo ló fẹ́ wá? Ẹni míì tó ra aṣọ gan-an bóyá wọ́n jẹ gbèsè ẹ̀ ní bóyá kò lówó ẹ̀, àmọ́ pé níjọ́ tí lámọ́ní ń ṣe tiẹ̀ náà, àwọn náà àbí níjọ́ tí mò ń ṣe tèmi náà tí lámọ́ní ń ṣe tiẹ̀ wọ́n bá rà á, èmi náà ń ṣe gbọ́dọ̀ wá ọba mi lásọ tèmi náà mọ̀tò wá kan ti eléyìí èmi náà gbọ́dọ̀ bá rà á o. Yóò lọ jẹ gbèsè aṣọ, yóò lọ gbàwìn aṣọ. Ẹ̀mọ ìyá mi, àdúrà àlùbáríkà ò lè fẹ́ ṣe síbi ìyàwó tó jẹ́ pé gbèsè aṣọ tó wọ̀ wá bẹ́ẹ̀ aṣọ gbèsè ni, kò lówó lọ́wọ́ tó fi rà á, àmọ́ pé kójọ́ mọ́ tì mí àbí pé lámọ́ní òun náà rà fúngbà tèmi náà gbọ́dọ̀ bára tiẹ̀ náà. Islam ò fi lè kọ́ wa, Islam fi ẹ̀dẹ̀ kọ́ wa. Ló fi jẹ́ wípé ẹ̀mọ ìyá mi ṣe rí bá a ti ń sọ wípé ẹni tó wá fẹ́ wá aṣọ báyìí ni kó wọ̀, fìlà báyìí ni ó dé, gèlè báyìí ni ó lò, àti ilé àlùbáríkà kò bí ìyàwó tá a fẹ́ ṣe. Torí pé tálíkà ò ní wá, lè rírú ìjókòó bẹ́ẹ̀ kí tálíkà ò wá. Tó bá sì wá gbèsè ló gbé wá síbẹ̀. Ó wà jẹ́ pé àlùbáríkà táwọn wá yóò àmọ́ ẹ̀dí pé àní padà rí bí ìyàwó yìí. Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ nínú hadith tábà nù Sahih Bukhari àti Muslim, hadith Abi Hurairah, wọ́n sọ wípé Ànábì sallallahu alaihi wasallam
wọ́n sọ wípé sharru ta'am ta'amul walima yud'a laha al-aghniya wa yutraku al-fuqara. Ànábì sallallahu alaihi wasallam ó ní pé ètò burú jù ní oúnjẹ ètò burú jẹ oúnjẹ o ètò burú jù lẹ́pẹ́ o oúnjẹ burú olóúnjẹ tó jẹ́ wípé wòlímà oúnjẹ wòlímà ni àjọyọ̀ wòlímà ni wọ́n ṣe ń jẹ yìí fún nítorí kọ́ yí àjọ wòlímà oúnjẹ ibẹ̀ ọ̀jẹ́ ni oúnjẹ àlùbáríkà oúnjẹ eré ni tó oúnjẹ ìdùnnú oúnjẹ tá a fẹ́ tí àwọn gbogbo èèyàn wà bẹ́ẹ̀ olówó aláìní ọmọ èké àgbàlagbà ẹni ó jìnnà ẹni ó súnmọ́ ọ̀rẹ́ kálukú péjọ bẹ́ẹ̀ tínú kálukú ọmọ dùn wọ́n mọ báyàn yìí kẹ́yẹ ànábì tí ọjà aṣáájú wa tí wọ́n kálukú tá a nífẹ̀ẹ́ sí ó wá sọ wípé èyí tó jẹ́ oúnjẹ burú jù oúnjẹ wòlímà ni o tó jẹ́ wípé olówó nìkan ni wọ́n kè sí bẹ́ẹ̀ wọ́n á fi àwọn tálíkà alẹ̀ ẹ mọ̀ ìyá mi wọ́n àtàwọn sọ pé kọ́lọ́kọ́ òdì báyìí ni tálíkà wo ló fẹ́ wá ó tọ́ sí pé ẹ ti fi àwọn tálíkà alẹ̀ olówó lẹ̀ ń ké sí olówó là ń ké sí bí àwọn ìyàwó pé ìwọ tó bá ti wọṣọ yìí yàní kódà tó bá wá gan-an ò sí ní tá a fẹ́ ò ṣe dákọ̀ mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ìyá mi ẹ jẹ́ ká jìnnà sí àwọn ìṣesí báyìí torí pé àjọyọ̀ ìyàwó àjọyọ̀ ìdùnnú ni kódà wọ́n bẹnu ọ̀rọ̀ tí ẹ̀yìn kan náà sọ àbàsọ yìí pé wọ́n sọ pé tó ti jẹ́ pé ìjókòó tálíkà ìyẹ́kọ̀ àwọn olówó nìkan ni ibi ìyàwó tí wọ́n ń ké sí ìyàn sí wọ́n ní ká má lọ ọbẹ̀ wọ́n ní káwọn má lọ síbẹ̀ tó ti pé ìjókòó pé olówó nìkan ní má lọ ọbẹ̀ ní wọ́n ké sí ibẹ̀ kéèyàn má lọ kí láǹfààní dáadáa la fẹ́ kó ìjókòó yìí ò bí àwọn tí wọ́n máa bí yóò di pé tálíkà tó bá lọ gan-an ó lè banújẹ́ wálé pé wọn ò rówó ra sọ ìjọ ìyàwó lámọrin àbí kí wọ́n máa fojú kíní wò pé àṣẹlẹ̀ ìtálíkà tiẹ̀ ní àbẹ́lẹ̀ kò ní báwọn èèyàn jókòó síjókòó gidi lélẹ́hùn táwọn olówó jókòó lásán tí tálíkà ò ní súnmọ́ wọn ń bẹ̀ ohun tí máa pe àlùbáríkà ní kí tálíkà ò súnmọ́ lówó ẹlẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká kíyèsí kíní ẹ̀yọ́ mọ̀yá mi ọlọ́ba yóò ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká máa yọrú ẹ̀ kú ẹ jẹ́ pe àlùbáríkà sí àwọn ìjókòó àjọyọ̀ tá a fẹ́ máa ṣe ìyàwó tá a fẹ́ máa ṣe ọlọ́mọ bá ní fi àlùbáríkà sí gbogbo rẹ o ká má fi aṣọ kan dá ká má fi fìlà kan dá gèlè ká má fi kan dá nítorí wọn bá fún kálukú lágbára kálukú ọwọ́ ẹ bá sì jẹ́ tó bẹ̀rin kọ́wọ́ sọ ọjà àbúrò rẹ̀ wọ́n ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa o wọ́n jẹ́ pé bí ìjókòó tó bá lọ yóò tó máa fi dá fìtínà fáwọn èèyàn ọlọ́ba yóò ṣàlékún mọ́ ẹnì kọ̀ọ̀kan wa o Allahumma salli ala Muhammadin wa sallim.